adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó sọ wá di Jímọ̀ tòní, kí lọ́wọ́ bá kó sí rọrùn fún wa kí ó sì gbà lẹ́sẹ̀ fún wa. ẹ̀yin olùgbọ́ mi alákọ̀ọ́lé, díẹ̀ nínú nǹkan tá a wí ní èdè Àrọ̀bíyà nínú ótùbà alákọ̀ọ́kọ́ ó ní a fẹ́ sọ fún wa. Gẹ́gẹ́ bá ti mọ̀ yí pé ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ ní àwọn bàbá wa Chief Imam ìlú Ọ̀yọ́ ní bọ́sàlì kìámà, kí ló wà kọ́ wá ní fíọ́sàlì Jánnà, kí ló wà kọ́ wá kẹ́ wọn àti gbogbo àwọn òkú mùsùlùmí. Àwọn bàbá wa náà wọ́n ní tàrí tó pọ̀, wọ́n ní ìròyìn tó dáa tó jẹ́ pé gbogbo ayé ròyìn wọn lórí ẹ̀, kí ló wà kọ́ wá ní ìgbàlẹ́sẹ̀ fún wọn. Ẹgbọ́n mi alápẹ̀lẹ́, mọ́kàlùkù ti máa lọ náà nú o, mọ́kàlùkù ti fàyílẹ̀ náà nú o. Ipò ní ìbẹ́lẹ̀ kan sọ pé jẹ́bà ìlú ń bọ̀ tí ó fi máa mú kálùkù lọ, wọ́n lọ bá bí ọ́, jẹ́ kí mọ́kàlùkù wọ́n gùn lórí dáadáa, jẹ́ ká pẹ́ lórí dáadáa, kó wá jẹ́ kí á kú lórí gbólóhùn la ilaha illallah, kò sẹ́ni tó tẹ̀ ó gbà ìwọ Ọlọ́run Ọba. Ẹ̀yin olùgbọ́ mi alápẹ̀lẹ́, àyá kan bẹ́ẹ̀ nínú Al-Qur'an tí àwọn tá a fẹ́ jọ nínú ẹ̀sìn, àwọn sàhábà ridwanullahi alayhim tí a mọ́ báyà náà lóòlú ọ̀tọ̀. Áyà náà wọ́n fẹ́ fi bára sọ̀rọ̀, kálukú wa kálẹ̀ lọ tó ń múra sí dáadáa. Ní tó kálukú wá ń ṣe tí è ṣe tọ́lọ́run ó tó gẹ́ gbogbo ìtànká ìròjú pẹ̀lú ẹ̀ lọ́rọ̀ tayé àtọ̀rọ̀ tí ọ̀kàwà tá a múra sí ó tó gẹ́. Ẹmọ̀ ìyá mi, àwọn sàhábà ridwanullahi alayhim tá a fẹ́ jọ́nú ẹ̀sìn, eré tí a máa sá o náà ní pé kó jẹ́ pé ikú ó bá wọn lórí iṣẹ́ Ọlọ́run, ikú ó bá wọn lórí táwọn nífẹ̀ẹ́ sí jù tí í ṣe ẹ̀sìn Ọlọ́run. Ẹmọ̀ ìyá mi, lọ́bọ̀ sọ́nà tààlà ń sọ fún sọ́tù Sábà láyẹ̀ tó parí ẹ̀ gan ni àyà 54, ló bá sọ wípé a'udhu billahi minash shaitonir rajim, ló bá sọ wípé wa hila baynahum wa bayna ma yashtahun kama fu'ila bi ashya'ihim min qabl innahum kanu fi shakkin murib. Ẹmọ̀ ìyá mi, àwọn tí wọ́n jẹ́ ní ìsáájú tá a fẹ́ jọ́nú ẹ̀sìn, wọ́n máa wọ́nà kọjá wípé wọ́n máa ka Al-Qur'an, wọ́n sì máa fi ṣiṣẹ́ ṣe. Kéèsí bí ìtawà tàṣọ Qur'an di owó, gbogbo ń tá ka Qur'an sí lórí láwàtà àwọn àlàyé sí àlàfẹ́ tó ń bá ṣàánú orí owó ni. Bí ó ka Qur'ani ìdí ó pé lọ́kọ̀lọ́ kàfẹ́ tí ó fún lówó, ó fi àádìpọ̀ àwọn ọmọ ilé kéwú náà, kálùkù náà sí àmọ̀ pé òun kéwú kó lè máa fi kàkàwọn èèyàn láti máa fi gbowó. A'udhu billahi minash shaitonir rajim. Wa hila baynahum, àwọn sáà fẹ́ jọ́nú ẹ̀sìn, wa hila baynahum wa bayna ma yashtahun. Ibn Umar radiyallahu ta'ala anhu, wọ́n ní pé tó bá débì ayá yìí, wọ́n ní ọmọ sọkúnrin bí táa dé yìí, wa hila baynahum, kí ní pa Umaru, kí ní pa Ibn Umar lẹ́kún. Wọ́n ní yọ́ ma sọ pé wa hila baynahum wa bayna ma yashtahun. In tí máa bà lẹ́rù ń bẹ̀ ní pé tí kú wọ́n ní Ibn Umar tó bá débi ayà yìí, wọ́n ní yọ́ ma sọkún, táyì ó tún máa bá sọkún pé kí ló fà á. Wọ́n sọ wípé wọ́n tó débẹ̀ orí ọ̀tọ̀ sọ́lọ́run yọ́ sẹ̀dá fáwọn òkú, wọ́n foríjì àwọn òkú mùsùlùmí ó yọ́ sọ pé Allahumma la tahul bayni wa bayna ma ashtahi. Wọ́n lọ́n ṣàánú mi ó, in tí mo nífẹ̀ẹ́ sí jù mọ́ dínà fún mi láti ṣe nǹkan náà ó, mọ́ gbé nǹkan dínà fún mi láàrin mi tẹ́gbẹ́ ìrírí nǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti ṣe, pẹ̀lú pé ó ti fi àgàgà dí àárín mi àti ẹ̀. Wa hila baynahum wa bayna ma yashtahuna kama fu'ila bi ashya'ihim min qabl innahum kanu fi shakkin murib. Ìmẹ́ àti wọ́n ẹjá tají bí adé yìí, ọmọ èèyàn máa fẹ́ nǹkan kò sí nílẹ̀ ṣe,
ń tọ́ nífẹ̀ẹ́ sí jù lọ́kàn máa wò báyìí lásán náà ni kà á lè ṣe ẹ̀wọ̀n yá mi mọ́ọ̀sì lámọ̀ wáyìí tàlàfẹ́ àṣẹ lọ́hun tí ìbá sànà ọlọ́run àbátí wà á kà jókòó ànílé wà ní ọkọ̀ jẹ́ pé nǹkan yóò di alọ́wọ́ tá nílé dìde àbíkọ́ jẹ́ pé ẹ̀kan yóò di àlọ́wọ́ tí ò nílé lọ táàsì mọ́lẹ̀ tí ń lọ báyìí wọ́n ọ̀rọ̀ tí ó sì mọ́ dé wàhí làbẹ́ iná ohun ìwọ́n tó ń ṣe lọ́hun múra sí dáadáa nígbà wíyá ò nílé ṣe mọ́ o kódà kò jẹ́ sí ọlọ́run ò nílé ṣe mọ́ tí kú bá dé bó ti mọ́ ọkàn mọ́ wòwá ìlẹ́sẹ̀ náà ni wàhí làbẹ́ iná ohun àbẹ́ iná mọ́ yẹ́ṣtàhùnà kó tó di wípé a ní lè ṣe ń tà ń ṣe mọ́ ẹjá múra ká múra sí ń tà ń ṣe dáadáa ń ṣe ọlọ́run wọ́n tó kórìíra sí ọlọ́run àbọ̀ kórìíra àwọn ẹni ọlọ́run tí wọ́n ò lè ṣe wáàsí fún ọ àfikọ́ ọmọ bínú àwọn tó kó mú lọ́rẹ̀ dáadáa láti ń pè ọ sí dáadáa láti ẹni kọ́ ọmọ kírun tí ẹni kọ́ ọmọ kọ́kọ́ òfìbàjẹ́ lẹ̀ a ní nífẹ̀ẹ́ sí ọ ó sì láǹfààní pé wọ́n ń wí fún ọ ní ìsìn báyìí tó bá yá ò ní tí ó sọ fún ọmọ tó bá yá wà sí òní wúlò mọ́ nígbà wo tí kò bá dé wàhí làbáyé nàhún àwọn tí wọ́n sí lọ́la wí wọ́n tí wọ́n jẹ́ ní ọlọ́run ẹ̀wọ̀sẹ́ wọ́n tí búrú bá dé ibi adé yìí wọ́n ní máa sọkún náà sábà ló tó máa sọkún bí àwọn sọ pé wọ́n lọ́run Allahumma la tahul bayni wa bayna ma ashtahi ọlọ́run mọ́ dínà mọ́ mi ó láàrin ìmẹ́ àtẹ̀yìn tí nǹkan tí mo fẹ́ wọ́n á ní wà ọmọ sàdúrà yìí kí ni tó fẹ́ ọmọ ìyá mi ó ní tóun fẹ́ jù láyé tóun fẹ́ kọ́lọ́ ó dínà mọ́ òun tó bá fẹ́ kú kí ni nǹkan yìí ó ní la ilaha illallah kò sọ́bá kan táà lẹ́tọ̀ sí láti máa sìn ju Allah subhanahu wa ta'ala lọ kò sẹ́ntọ́ lẹ́tọ̀ sí láti máa gba tí ń jẹ́ sìn tí ó máa gbà á pé ẹni tá à ń sìn ní ta ló ń tọ̀ Allah nìkan ni o gbólóhùn yìí ni o gbólóhùn tó yẹ pé Ọlọ́run fi dá ayé gbólóhùn la ilaha illallah ni o ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa wí ní àmá ti máa ṣiṣẹ́ tọ́ níbo lọ́wà tó tọ́ pé la ilaha illallah tó ń ṣẹbọ tó ń sọ àsokọ́ tó ń dé oúnjẹ àyí lábẹ́ ìnà ohun kí kú bá dé òní lè wìgbólò yìí àfikọ́ lọ túbá kíákíá wàhí lábẹ́ ìnà ohun àbẹ́ ìnà mọ́ yashtahun nǹkan tó téèyàn fẹ́ ṣe tó fẹ́ wí tí kú bá dé kàá lè ṣe kò ní lè wí Ibn Umar ọmọ sọ pé kọ̀sẹ́ nìkan ní àwọn èèyàn tó jẹ́ pé tó wá fẹ́ kú àfikọ́ pé gbólò yìí ọmọ wù láti wí gbólò yìí máa wù láti wí pé òun fẹ́ wí gbólò lẹ́yìn láti wí yóò fẹ́ kọ́ wà náà àkọọ́lẹ̀ rẹ̀ kó náà wí gbólò yìí ṣùgbọ́n o lọ́wọ́ ṣàánú ni o ẹni tí ó rí wí kéré o lọ́jà jẹ́ kanú ẹ o ẹlẹ́kọ̀ọ́já múra sí Ọlọ́run o ìwọ ọ̀sẹ̀kà ìwọ ẹni burú ìwọ ọ̀dájú tọ́pọ̀ pààyàn ó tó pé ó tó máa dúpẹ́ fún ọ alápàdúpẹ́ okú àṣẹ́sọfó wàhí làbẹ̀yẹ nàhún àbẹ̀yẹ nà máa yashtahuna kàmá fòyí làbẹ̀ àṣíyà ihim min qabl innahum kanu fi shakkin murib wọ́n bẹ̀rẹ̀ àwọn sàbẹ́ta tó fẹ́ jọ náà tó bá di pé tó bá débi àyà yìí náà bákan náà wọ́n ni yóò sàrí lọ sàlùwàlá yóò sàrí kírun tí bá gbọ́ tí bá káyà ń pé kílọ̀ tó fi darí láhùn báyìí yáà ní tó òun nífẹ̀ẹ́ sí jù nírun òun sì pẹ̀lú ọkọ́lọ́ ọba kọ́ sàánú kọ́mọ̀ dínà àrùn mọ́ òun kọ́mọ̀ fi àgàgà sáàrin òun àti ìrìn tó òun nífẹ̀ẹ́ sí tí í ṣe run tí a pọ̀ pọ̀lọpọ̀ alẹ́ ìkílà nífẹ̀ẹ́ sí sẹ́sì Ọlọ́run ní bí sẹ́sì Ọlọ́run nífẹ̀ẹ́ sí bí ẹ̀rọ ìyá mi kí là ń múra sí ẹlòmíì bí ìyẹn lọ́wà ìyẹn lásán yóò parí ojú ayé tí ẹ̀ sí ìyẹn ẹlẹ́yìn rí bẹ́ẹ̀ tí ò lékú ìmánì rẹ̀ kò lékú ìmánì àwọn àti ń sọ̀rọ̀ fún yóò tó máa lékọ aburú wọn náà ní wàhí làbẹ̀yẹ nàhún lọ múra sí ń tọ́ fẹ́ kíkú ọba olórí ẹ̀ àbẹ̀yẹ nà máa yashtahuna ọmọ tí kú ọlọ́mọdé ẹnìkan náà àwọn tó ṣáájú lọ táwọn fẹ́ jọnú ẹ̀sìn wọ́n pẹ̀lẹ̀ kan ní kí sòbúrò sáídà ìyáàdí ẹni yìí kọ́lọ̀ tó gbé àbí dìde ló jìṣẹ́ ló ti wá ń tiẹ̀ ó sì máa síwáàsí fáwọn èèyàn ní sókò ọ̀ká ọmọ síwáàsí àníbísádọ́ àgán fún àníbí sọ pé rọ̀yìnmọ̀ lọ́wọ́ kí sán wáyì ní ìlàáríjọ́ yóò bá àtàwọn ummatan wahda wọ́n nípa àmì àsáwọn sọ wípé kọ́lọ̀ fọ̀rún kẹ́ kí sú ó sì fẹ́ kọjá pé kọ́lọ̀ gbé dìde lóhun nìkan ṣoṣo ní ìjọ kan
wà pé kìsù máa sọ tọ́rọ̀ ọmọ sí wáàsí fáwọn èèyàn nínú tí wọ́n kọ tó gbajúmọ̀ ní pé wọ́n pé fìdáyè bí lẹ́lẹ̀ awwali mílẹ̀lẹ̀ kòrò nílànà bá sọ́hìr lámàrọ̀ ayétúmọ̀ wà rí dáa ilmọ́tí láyé sálàhà mà sọ́dìr ورأيت قومي نحوها تمضي الأصاغر والأكابر أيقنت أني لا محالة حيث صار القوم صاهر kìsìlì máa kọrin yìí pé fi الذاهبين الأولين ní àwọn tí wọ́n ti ṣáájú lọ tá ń gbọ́ nóòtà ní pé bàbá wa ìmáàmù tó kọ́kọ́ jẹ ìyá kìnní kan ìyá alágbájá arákùnrin lámarín tá ń gbọ́ nóòtà الذاهبين الأولين kápá wọnú lé kálukú wa ń pé àwọn tí wọ́n ti lọ ṣáájú lọ káwọnú òlú káwọnú orílẹ̀-èdè wọ́n tí wọ́n ti lọ ṣáájú mìíràn lè kúrò ní ẹ̀tọ́ lọ wo àwọn ọjọ́ tí wọ́n ti lọ ṣáájú ní àwọn àtìgbọ́ta àwọn tó ṣáájú lọ àwọn samudawa àwọn adawa àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fídíọ́nà àwọn ìjọ fídíọ́nà àwọn ìjọ ànábì Mùsá àti sẹ́jọ́fà الذاهبين الأولين akúkú ń gbọ́ náà tán ní àfojúrí wọn àwọn dà mìíràn lè kòrò nílànà bá sọ́hìr agbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ níbi ipá àrí wọn mọ́ tó bà ìjọkan náà ni wọ́n láyé lọ àwọn tàbábíà wọ́n lọ ayé tí ìbá jayé àwọn ilé ìlú ayé ọba wọn lọ ayé gidi nífẹ̀yẹ̀ sí ìlò àwọn wádà الذاهبين الأولين mílẹ̀ kòrò nílànà bá sọ́hìr àwọn tàà wí wọ́n tún máa sọ̀tà àwọn kápáwọn kan ìjọ kan ni wọ́n lọ ayé àwọn wádà a gbọ́dọ̀ rí ẹ̀kọ́ kan bí pé wọ́n ní lọ ayé lọ in tí wá lòdà tẹ́lì ká fẹ́ kò nínú tún bà látàbábíà ká fẹ́ kò ní tó fẹ́ lọ sílẹ̀ Haúsá tó fẹ́ kò níbi ògìjì tàwà yìí tó sì lọ sílẹ̀ Haúsá yóò kó rákùnmí sójú ọ̀nà ràkùnmí ò ti yóò kò ní ibi àwà yìí yóò sì yóò tò dé ìlàjì ọ̀nà tí ń lọ ká yóò sì mọ̀ pé ọba fẹ́ sí kí ni wọ́n fẹ́ jáde àwọn wádà ní ìsìn báyìí ẹ̀yin ọba ẹmúra sẹ́sìn Ọlọ́run o tàbá bí àríbò ní ẹbà já ó dìtà náà ni ẹwà wọ́n bá táyé ọba tẹ́ jẹ́ ìlú náà àwọn ọba tẹ́ ti jáyé pàlítẹ̀ tútọ́ tẹ́lẹ̀ mi oòrùn obìnrin tí ó yọ́ pé ọmọ ẹlẹ́wò tàn pé yọ́ obìnrin lọ yóò sì pé akọ́wà àfin kó dìyàwó الذاهبين الأولين mílẹ̀ kòrò nílànà bá sọ́hìr àwọn wádà lónìí mọ́ a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ẹni tí ẹ ló ṣe dáadáa ní ogun tàà wílọ̀ yìí a kẹ́kọ̀ọ́ pàwà náà ṣe dáadáa ká lè nítan rẹ̀ ẹni ó sàbúrú náà tó ṣáájú lọ yìí a kẹ́kọ̀ọ́ pé èèyàn gbọ́dọ̀ fa burú lẹ̀ kọ́ bá àfitàn burú sílẹ̀ lámàárọ̀ ayétúmọ̀ wà rí dáa ilmọ́tí láyé sálàhà mà sọ́dìr nígbà tí mo wo àwọn tí kún kó lọ ó ń kó wọn lọ ní ìrí bí ó ti ń padà mọ́ ó yíkú ikú ń dà wọn lọ ní àrí pé àwọn báyìí kú dá padà wá sáyé ọba tó dé ìjẹ́ àwọn tó dé ẹni ó kú sí kí ni ìyàbọ̀ ní jẹ́ ìyàbọ̀ ẹni ó kú padà mọ́ ó dìjà lè kíyàmọ̀ lámàárọ̀ ayétúmọ̀ wà rí dáa ilmọ́tí láyé sálàhà mà sọ́dìr mo rí pé ikú ń káwọn èèyàn lọ ó ń káwọn èèyàn ní bóòrá níbi títí ń kó jẹ́ pé lórí ọ̀tí àmọ́ kún wá rí ra'aytu qawmi nahwaha mo wá ti àwọ̀ pé méje ń lọ jìnà ìmọ̀bẹ̀ ń bèèrè àwọn samudawa tí wọ́n bèèrè àwọn ìjọ kìnnì kan àwọn ìjọ kìnnì kan jẹ́ nípa àwọn èèyàn mi gan fámílì mi gan kí n wò wọ́n tamodilẹ̀ àṣọ gẹ́rù wálẹ̀ àkàbẹ̀rẹ̀ àwọn méèké bẹ̀m̀bẹ̀ táàrí mọ́ tí kò ti pa àwọn àbábá mẹ́mẹ̀ táàrí mọ́ tí kò ti pa ra'aytu qawmi nahwaha tamodilẹ̀ àṣọ gẹ́rù wálẹ̀ àkàbẹ̀rẹ̀ gbogbo àwọn èèyàn mi gan pé àwọn èèyàn mi ń kọ́ lámọ́rin níbo ni wà tí wọn ọ̀fẹ́ wà ní tí wọ́n fẹ́ kú ni kò sí tó fẹ́ kú nígbà tásìkò tó wọ́n sì kí ni tí èyàn bá fẹ́ kí yóò kú èyàn fẹ́ kí yóò kú èyàn fẹ́ kí àbẹ́ yóò kú àwọn àdá amara ayétúmọ̀ wà rí dáa lilmauti láyé sálà àmà sọ́dìr
ورأيت قومي نحوها تمضي الأصاغر والأكابر أيقنت أني لا محالة حيث صار القوم صاهر afá sọ wípé afá pàdé orin ẹ̀sìn wípé wọ́n wá rí pé tó ṣẹlẹ̀ wípé ibi táwọn ẹni lọ ọ̀pọ̀ sí pẹ̀lú parí ètò náà sí ó lè pẹ́ ó lè já ibi táwọn ẹni lọ pẹ̀lú ọlùkún náà bàtí ẹ̀ lọ tọ́kọ̀ ìjà sí ìyálẹ́kùnsẹ̀ rẹ̀ èèyàn mi ìyálẹ́kùnsẹ̀ rẹ̀ o wọ́n tó ń sa àbúrú lẹ̀ ó tó ń ṣe dáadáa múra sí dáadáa tó ń ṣe wọ́n lè kí kó kádẹ́dá mọ́ lọ́wọ́ àwọn sàbítà fẹ́ jọ tí wọ́n fẹ́ kún òdè wàhálà ó fara sí fọ́lọ́hun wọ́n fi ogbò kan sí fọ́lọ́hun tó tún bẹ́ẹ̀ kọ́ wọ́n tó ń pẹ̀lú pé bóòlà ti fẹ́ ṣe ẹmọ ìyá mi kí àwọn ọmọ sí ọlọ́wọ́ ẹ̀ta ń bá sí kiri yìí gẹ́sí nǹkan gidi o ìjà wàhálà ìmọ́nífẹ́ ọmọnìkejì ìjà lọ tó bẹ̀ sí o àwọn ẹni yìí ibùdó wọn mọ̀rọ̀ lásọ yìí ọpáyà kíkọ mọ́pàá lórí tí ọ̀dá máa pẹ́ sẹ́tọ́ dáa fọ́lọ́run fún wa tí wọ́n ti á fẹ́ jẹ́ orí tí ọ̀dá la jókòó lé lórí ẹlòmíín sí bàjẹ́ ó tún dúró lórí ẹ̀ ó tún máa dìfẹ́ǹdì ó tún máa sọ pé àti tóun ṣe lọ́dẹ́ àṣẹ dọ́pẹ̀já sí ẹ̀rí dáadáa dọ́pẹ̀ ọlọ́run sáà náà nìkan wá o kásìtù bẹ́ẹ̀ sẹ́ àtàgbùn lè dábì kamọ́lá àdámbàlá ẹ bá ronúpọ̀ àdámbì ẹ̀sẹ̀ ẹ̀ tí ọ̀dẹ́sẹ̀ rí ní o ẹja ronúpọ̀ àdá ikú ọ̀bẹ nìkan o kọ̀mọ́ méèké kọ̀mọ́ gbalagbá o kò sẹ́ tó bẹ́ẹ̀ kú o ikú bá ń kálukú bí ọpa náà ní o ó fi kú bẹ́ẹ̀ náà o tí ìbálágbára kọ́mọ́ kú ni ẹnìkan ò ní kú kọ́mọ́ kọ́mọ́ sànú wa o àbọ̀wọ̀ chief mọ̀ ọ̀yọ̀ tí kọ́ bá ní foríjì wọn o gbogbo ìmọ̀ọ́mù náà tú bá o fìdáwò táà ń ṣe ọ̀sánfààní ń bẹ́ o kálukú ó ṣe fìdáwò ara rẹ̀ lẹ̀ kó tó di pé kú ni o lọ́sàmì kọ̀ọ̀kan o assalamu alaikum